gbogbo ọba aládé tí ó bá ti fẹ́ lọ síwájú fún ìran Yorùbá àwọn alálẹ̀ ó mọ̀ fọwọ́ sí júwe ilé fún wọn ni. a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn ara nǹkan táwa ń fẹ́ nìyí. ìta ń rọ gbogbo ẹ̀yin ọba wa pé kí ẹ gbìyànjú láti máa ṣe. olóyè Sunday Igboho kìí sọmọ Ọ̀fẹ́ wọn èé sọmọ Ìbàdàn. ipa tó yẹ kí Oníbìrìtì kó Aláàfin Ọ̀yọ́ kí wọ́n kó kàkà kí wọ́n wo bí nǹkan yóò ṣe wà settled ṣe ni àwọn tó ń gbé press kìíní kan jáde tí wọ́n ń bú olóyè Sunday Igboho tán ni wọ́n ń bínú sí olóyè Sunday Igboho pé wọ́n ní olóyè Sunday Igboho ó bú àwọn láàfin Ọọ̀ni nígbà tó ń ṣàfihàn ní. tó bá ti jẹ́ pé ìfàsẹ́yìn lẹ́ẹ̀kọ́ bá ọmọ káàrọ̀ òjíire tó jẹ́ pé ọmọ Yorùbá ò ní gbọ́ra wọn yé mọ́ tó bá jẹ́ pé n tí ó ṣẹlẹ̀ tẹ́fẹ́ wá tó wà lọ́kàn yín tẹ́fẹ́ wá ṣe nìyẹn àwọn alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè yẹn táwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n fi lé kó àmọ́ tó bá ṣe pé tọmọ aládé lẹ̀ ń rò ìgbéga ọmọ aládé lẹ̀ ń rò ìgbéga ọmọ káàrọ̀ òjíire lẹ̀ ń rò lórí àpèrè yẹn tẹ̀wọ́n bí lọ síwájú ṣe dé bá wa náà lórí àpèrè yẹn ni bàbá wa Ọ̀wọ́ Adé ẹ pẹ́ lórí àpèrè yẹn tẹ́ pẹ́ bí mọ́pẹ́ tẹ́ dàgbà tẹ́ dògbò sórí àpèrè yẹn bí ó sì ṣe rí nìyẹn láti wà ní. olóyè Sunday Igboho advice tẹ́mi ó fún yín ni pé kẹ́ ẹ restructure tíìmù yín kẹ́ ẹ re-strategize ẹ mọ̀ bá wọn tó bá lè mú kí ìjọba kó fojú sí yín lára ẹ mọ̀ bá wọn ṣe ẹni tí ó bá jókòó sórí àpèrè kan nílẹ̀ Yorùbá yìí ẹni tí ó bá jókòó sórí àpèrè kan tí ó kó ìfàsẹ́yìn bá ìran Yorùbá tí ó kó ìfàsẹ́yìn bá ìran ọmọládé àwọn alálẹ̀ àwọn rúmọ̀lẹ̀ ò ní jẹ́ kó pẹ́ ń bẹ̀ wọn ò ní jẹ́ ó dúró ń bẹ̀ bó bá ti débẹ̀ wọn ò ní jẹ́ ó dúró ń bẹ̀ tí ó fi kúrò ń bẹ̀ tí ò bá ti débẹ̀ wọn ò ní mú débẹ̀. látìgbà tó ọ̀rọ̀ Sunday Igboho ti ṣẹlẹ̀ akíkanjú mélòó la ní nílẹ̀ Yorùbá tó dàbí ti Sunday Igboho tó wà bold tó lè fèsì àwọn bandit tó lè fèsì àwọn Fúlàní pé òkè ẹ lè balẹ̀ bàbá wa jẹ́. ìbà Olódùmarè ìbà gbogbo àjùnilá mo ṣe ìbà ọmọdé mo ṣe ìbà ọgbà mú kí gbogbo ọ̀yàn ọmọ káàrọ̀ òjíire pátá níbi gbogbo tẹ̀tún tí ń láǹfààní látún ti máa gbọ́ mi ní àkókò yìí. ní ìpàdé tí bàbá wa kábíyèsí aláyélúwà bàbá Olúbàdàn ọba Ládọjà ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí ní ìjẹta kọ́ nìyẹn. à ń gbọ́ pé nínú ìpàdé yẹn nínú ọ̀rọ̀ tí bàbá sọ tí bàbá gbìyànjú àti yanjú pẹ̀lú ààrẹ ó ní dídá olóyè Sunday Igboho sílẹ̀ lílìf ti ban kúrò lórí àkáǹtì wọn àti wanted tí wọ́n ní ó wà lórí orúkọ wọn. a gbọ́ pé ààrẹ wọ́n ní àwọn ti fọwọ́ sí pé olóyè Sunday Igboho ti láǹfààní láti lè máa wọlé jáde sí ilẹ̀ bàbá wọn láti wọlé padà sí Nàìjíríà láì sí kọ́nùkọ́họ wọ́n ní wọ́n ti lift ẹ̀ pé wọ́n láǹfààní àti lè máa wọlé wọ́n náà ti lift ban lórí àkáǹtì wọn gẹ́gẹ́ bí àṣegbọ́. tó bá rí bẹ́ẹ̀ a kí olóyè Sunday Igboho pé ẹ kú oríire o congratulations. a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn ara nǹkan táwa ń fẹ́ nìyí. ìta ń rọ gbogbo ẹ̀yin ọba wa pé kí ẹ gbìyànjú láti máa ṣe fún wa ó ní ìdàgbàsókè bí ìran Yorùbá ó ṣe ní lọ síwájú bí ìran Yorùbá ó ṣe dàgbà bá ṣe ní ìdàgbàsókè. bí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà bí wọ́n ṣe ń gbìyànjú tán ń ṣe fitafita láti pé kí ìran Yorùbá ká wà ní forefront nínú development káàkiri bẹ́ẹ̀ la fẹ́ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba náà máa ṣe léyìí tí bàbá wa Ládọjà náà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbà wọn náà ni bàbá dórí ipò tí àdẹ̀gbọ́rù nǹkan báyìí. èyí tá à ń gbìyànjú àti bá àwọn ará Ọ̀yọ́ tá à ń gbìyànjú àti sọ nìyí
olóyè Sunday Igboho kì í sọmọ Ifẹ̀, wọn í sọmọ Ìbàdàn, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Ipa tó yẹ kí Oníbìrìtìkù Aláàfin Ọ̀yọ́ kí wọ́n kó, kàkà kí wọ́n wo bí nǹkan yóò ṣe wà settled, ṣe ni àwọn tó ń gbé press kìíní kan jáde tí wọ́n ń bú olóyè Sunday Igboho tán, ní wọ́n ń bínú sí olóyè Sunday Igboho pé wọ́n ní olóyè Sunday Igboho ó bú àwọn láàfin Ọ̀ọ̀ni nígbà tán lọ sáàfin Ọ̀ọ̀ni, ó ṣe kìíní kan. Controversies òun làwọn build on instead of building on progress. Ok, nínú ẹni tó wá lọ bá ààrẹ sọ̀rọ̀ pé kí wọ́n lift ban lórí olóyè Sunday Igboho, tó ń bẹ̀bẹ̀ fún àlàáfíà, tó ń bẹ̀bẹ̀ fún olóyè Sunday Igboho ní ọ̀dọ̀ ààrẹ pé kí wọ́n ṣe àti wọ́n fi lift ban tá à ń sọ yìí. Àtẹni tó sọ pé olóyè Sunday Igboho ń bú àwọn ní ààfin Ọ̀ọ̀ni Ifẹ̀, ta ló fẹ́ progress fún lọ́síwájú ìran Yorùbá? Ta wá ló fẹ́ progress fún ìlọsíwájú ìran ọmọ Yorùbá? Níbi tá a bá dé yìí, níta gbìyànjú àìsàn gbogbo ọba aládé tí ò bá ti fẹ́ ìlọsíwájú fún ìran Yorùbá, àwọn alálẹ̀ ó mọ̀ fọwọ́ sí júwe ilé fún wọn ni. This is the era of awakening. Bí àwọn irúnmọlẹ̀ wa ṣe ń jí nípasẹ̀ pé wọ́n ń ṣí ojú àwọn èèyàn wa sí ọ̀rọ̀ ẹ̀sìn, pé Islam o, Christianity o, kìnìkan wọ́n fi wá pa àṣà àti ṣe ìran àwọn ọmọ káàrọ̀ òjìrè run, wọ́n fi wá pa wá rẹ́ ni, wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa ni. Àwọn ọgbọ́n ẹ̀sìn yẹn làwọn Fúlàní sáwọ̀ lábẹ́ tí wọ́n fẹ́ fi wá gba ilẹ̀ babalá baba wa. Báwọn irúnmọlẹ̀ ṣe ń ṣí àwọn èèyàn wa lójú bẹ́ẹ̀ tí òye wa ń ṣí tá à ń rí òdodo, tí òye wá ń ṣí tá à ń rí òdodo, tí ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀, tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sójú wa bẹ̀rẹ̀ sí ní là, tá a mọ̀ pé ó di dandan ká padà sínú ìpìlẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn irúnmọlẹ̀ wa ń jà náà lórí àwọn àpèrè wọ̀nyí, pé ẹni tí ó bá jókòó sórí àpèrè kan nílẹ̀ Yorùbá yìí, ẹni tí ó bá jókòó sórí àpèrè kan tí ó kó ìfàsẹ́yìn bá ìran Yorùbá, tí ó kó ìfàsẹ́yìn bá ìran ọmọládé, àwọn alálẹ̀ àwọn irúnmọlẹ̀ ò ní jẹ́ kó pẹ́ ń bẹ̀, wọn ò ní jẹ́ ó dúró ń bẹ̀. Bó bá ti débẹ̀, wọn ò ní jẹ́ ó dúró ń bẹ̀ tí ó fi kúrò ń bẹ̀, tí ò bá ti débẹ̀, wọn ò ní mú débẹ̀. Torí wípé institution àwọn lọ́balọ́ba yìí, òun náà ló lè fáìtì fún ìlọsíwájú ìran Yorùbá. Àwọn lọ́balọ́ba yìí, àwọn ni wọ́n lè sọ̀rọ̀ lórí àṣà àti ṣe. Tí a bá fẹ́ kí ìṣẹ̀ṣe kó wọnú constitution, kí wọ́n fáìtì ẹ̀, kí wọ́n sọ pé ó dá o, nǹkan báyìí ni o, indigenous practice about spirituality, ta fẹ́ kó hold, ta fẹ́ kí ìṣẹ̀ṣe kó nítumọ̀ lójú gbogbo ọmọ káàrọ̀ òjìrè, ta fẹ́ káwọn èèyàn mọ̀ pàtàkì ẹ̀, ta fẹ́ kí ìjọba orílẹ̀-èdè yìí kí wọ́n recognize the traditional ways of spirituality, ta fẹ́ kí wọ́n mọ̀ pé òkè o, àwa Yorùbá o, àwọn ọmọ káàrọ̀ òjìrè o, a ní ìmísí títí wa, níta bàbá wa fílẹ̀ fún wa, tá a fi ń bá Olódùmarè sọ̀rọ̀, a fẹ́ gbé lárugẹ o. Àwọn lọ́balọ́ba yìí ni wọ́n ṣe, ọwọ́ àwọn lọ́balọ́ba yìí ló wà. Irú àwọn tá à ń sọ̀rọ̀ yìí, tá à ń ṣí wa lé gbẹ́rẹ́ pàkọ́ yìí, irú wa ò lè dìde ní irú èmi báyìí nísìn, èyí lè dìde kí n lọ bá state governor, kí ni mo fẹ́ bá state governor ṣe meeting lórí pé kí náà Yorùbá lè lọ síwájú, kí ni mo fẹ́ lọ bá state governor ṣe meeting lórí wípé ìṣẹ̀ṣe ó gbọ́dọ̀ di àtẹ́wọ́gbà, kí n lọ bá wọn ṣe meeting pé àfẹ́ Ìsìlámù, àfẹ́ kí wọ́n á mọ̀ dà wá láàmú, gbogbo wọn ṣe ń pa àwọn ọmọ wa, gbogbo wọn ṣe ń bring poverty wọ àárín wa, àfẹ́ kìnìkan. Èyí táwa lè ṣe làwa ń ṣe, ọ̀rọ̀ táwa lè sọ làwa ń sọ yìí, ìgbìyànjú táwa lè gbà làwa ń gbà yìí. Àwọn tí wọ́n lè jókòó pẹ̀lú governors, tí wọ́n lè jókòó pẹ̀lú president, tí wọ́n lè sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn náà ni àwọn ọba ládéládé. Nígbà tá a bá wá gbérú Olúwo, tá a wá gbé sórí àpèrè, sẹ́rù yìí ni ó lọ sọ́dọ̀ governor, sẹ́rù yìí ni ó lọ sọ́dọ̀ president, tí ó wà lọ sọ̀rọ̀ pé kí ìran Yorùbá kó ní tẹ̀síwájú, kí àwọn òòṣà wa má parun, kí culture wa àtàṣà wa má parun. Ọ̀rọ̀ aláàtí Muhammad ló lọ́mọ sọ lọ́dọ̀ gómìnà. Irú nǹkan táwa ń fẹ́ nìyẹn
la fi ń gbàládùá, la fi ń ṣe níwúre wípé gbogbo lọ́ba lọ́ba, gbogbo ọba tí ó bá dé adé sí orí, tí ó jókòó lórí àpèrè àwọn baba ńlá wa, tí ó jókòó lórí àpèrè àwọn irúnmọlẹ̀, tí yóò wá máa kó ìpalára bá gbogbo ọmọ irúnmọlẹ̀, tó bá ti ń wà láníyàn rẹ̀ pé ó fẹ́ dékú ọba kò ní débẹ̀. Tó bá sì ti débẹ̀ tó sì jẹ́ pé tó wà lọ́kàn rẹ̀ òun ni kó fa ìfàsẹ́yìn fún ìrọmọládé, kó jókòó lórí àpèrè yẹn kó máa takò àwọn babalá baba wa. Bó bá ti débẹ̀ wọn Olódùmarè ó mú kúrò ńbẹ̀, àwọn irúnmọlẹ̀ ó bàjá yóò kúrò ńbẹ̀. Àfẹ́ nonsense lórí àpèrè àwọn babalá baba wa mọ́. Ìgbésẹ̀ tí bàbá wa Olúbàdàn gbé láti pé kí wọ́n lift ban lórí ẹjọ́ olóyè Sunday Igboho, ìgbésẹ̀ ńlá ni tí ó sì kó ìrànlọ́wọ́ bá ìran ọmọ aládé. Látìgbà tó ọ̀rọ̀ Sunday Igboho ti ṣẹlẹ̀, akíkanjú mélòó la ní nílẹ̀ Yorùbá tó dàbí ti Sunday Igboho, tó wà bold, tó lè fèsì àwọn bandit, tó lè fèsì àwọn Fúlàní pé òkè ẹ lè balẹ̀ bàbá wa jẹ́, torí pé capacity tó Olódùmarè fún kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlòmíì agbára ọ̀rọ̀ la fún wọn. Gbogbo ilé táwọn àṣẹ táwọn sọ̀rọ̀ yìí ní táwọn lè ṣe nìyí. Èdè ṣe jagunjagun. Èèmọ̀ bọ́ ṣe ń yìnbọn tí màá ní mo fẹ́ kó bọ́n jáde, mo fẹ́ lọ́mọ yìnbọn. Mi ìmọ̀ bọ́ ṣe ń so oògùn kọ́ra kóyá ẹja lọ sógun, ogun ti dé o, kìnnìkan kìnnìkan. Irú àwọn tí wọ́n lè kógun ojú ogun tí Ọlọ́run dá lákíkanjú bíi ti Sunday Igboho àtúntì rí wọn. Tàbá wá lùsì irú olóyè Sunday Igboho nínú security outfit ìran ọmọ káàrọ̀ òjíire, bó la ṣe wá fẹ́ ní stronghold tí ó lè defend ìran Yorùbá? Àbí àwọn army, àwọn police force wọ́n sẹ́ndì sílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ deploy àwọn èèyàn wálẹ̀ Yorùbá. Haúsá ni wọ́n deploy wálẹ̀ Yorùbá, Ìgbò ni wọ́n deploy wálẹ̀ Yorùbá, wọn ò deploy ọmọ Yorùbá sí àárín ọmọ Yorùbá. Ó dá ẹ wá sọ fún mi, sẹ́ni tí ò gbọ́ Yorùbá tí ò gbédè wa, bó ló ṣe fẹ́ fight security architecture àárín wa? Ẹni tí ò mọ ìpìlẹ̀ ìlú, tí ò mọ bí wọ́n ṣe ń ṣe níbìkan, bó ló ṣe fẹ́ fight architecture security ibẹ̀? Ẹni kọ́lọ́pàá wa mọ̀ secure àdúgbò, ládùúgbò tí kò mọ ìpìlẹ̀ rẹ̀, àdúgbò tí ò mọ bí ó ṣe ṣe, àdúgbò tí ò mọ tó wà ń bẹ̀, kò mọ èèwọ̀ tó wà ládùúgbò yẹn, kò mọ do's and don'ts àdúgbò yẹn, kò mọ pé nǹkan báyìí ni wọ́n jẹ ládùúgbò yìí. Ẹ wá ní kó lọ secure àdúgbò yẹn, bó ló ṣe fẹ́ ṣe tó fẹ́ ṣàṣeyọrí bẹ̀? Nǹkan tá à ń gbìyànjú àti ṣàlàyé nìyẹn. Olóyè Sunday Igboho is a fit when it comes to security architecture of the Yorubas. Ìmọ̀ràn tẹ́mi ó kàn fún bàbá olóyè Sunday Igboho ni pé kí wọ́n jọ, torí pé mo rántí pé nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀, tí a wà nílé Sunday Igboho, èmi fúnra mi wà nílé olóyè Sunday Igboho, tí à ń sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn, à ń sọ níjọ́ náà, èmi kẹlẹ̀ sọ nígbà tí àwọn kan sọ̀rọ̀ nígbà tá à ń ṣe meeting nínú ilé olóyè Sunday Igboho ní lọ́dún náà, tí à ń ṣe meeting táwọn kan ní ká lọ kógun jà wá gbogbo kíní kan ní ká lọ ti gbogbo bọ́dà Nàìjíríà kí wọ́n lọ sí èyí táwọn Buhari ti gbà náà, kí wọ́n lọ sí, wọ́n lọ sí kíní kan ajá ni ẹ tó bá lóògùn lé kókó jáde, ẹ tó bá níbọn lé. Mo rẹ́rìn mo ní ẹ ṣe sùúrù. Ọ̀rọ̀ tí mo sọ ń jọ́nà ni pé ń tá a fẹ́ jà fún agídí kọ́ la fi jà gbà, torí pé ìjọba lẹ fẹ́ kojú. Ìjọba yìí ṣe ẹ lè máa bájọba jà kẹrù pé fẹ́ borí ìjọba, kò ṣeé ṣe. Ọgbọ́n òníyàn fi ń ṣe nǹkan. Àwọn bàbá wọn ní pẹ̀lẹ́ báyìí la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. Ẹ bá fẹ́ mọ̀bọ yóò ṣe bí ọ̀bọ. Ẹ bá fẹ́ mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ. Olóyè Sunday Igboho, advice tẹ́mi ó fún yín ni pé
kẹ́ restructure tíìmù yín, kẹ́ re-strategize. Ẹ mọ̀ bá wọn tó bá lè mú kí ìjọba kó fojú sí yín lára, ẹ mọ̀ bá wọn ṣe. We have different private security outfits káàkiri lórílẹ̀‐èdè tí ó jẹ́ pé ìjọba dẹ̀ stamp wọ́n follow security line. Tàbá nílò security ní ìsìn, táà nídìí ọlọ́pàá, táà nídìí sójà, I can go to a private security outfit láti book fún security. Wọ́n dẹ̀ license wọn láti lò mọ́. It is high time tí Yorùbá gbọ́dọ̀ ní security outfit títí wa gangan yàtọ̀ sí Àmọ̀tẹ́kùn gan. Tá a gbọ́dọ̀ ní security outfit títí wa gangan tó jẹ́ pé àwọn nǹkan àwọn babalábàbá wa láàbí mọ̀ secure agbègbè wa. A máa gbọ́dọ̀ ṣe lọ́nà tó bá òfin mu. A gbọ́dọ̀ ṣe lọ́nà tó bá òfin mu tó jẹ́ wípé wọ́n láwọn fẹ́ lọ ilé ẹjọ́ gan-an gbogbo ọ̀nà láfi jàre wọn. Ṣùgbọ́n ọ̀nà kan tá a fi lè ṣe òun náà ni pé ká ní àwọn akíkanjú tí wọ́n lè stand nǹkan yẹn tó jẹ́ pé yes àwọn ni wọ́n lè fèsì nǹkan yẹn. Bá a ṣe ní lọ́ọ̀yà, tá a ní dókítà, tá a ní àwọn journalist, bẹ́ẹ̀ náà la máa ní àwọn security outfit. Tẹ́ bá ní kí Sunday Igboho kó wà ní Germany ìtàwà kan wà bẹ́ẹ̀ for life kan máa wà lé mọ́ bóòlù àṣẹ rìn àtijọ́ tí wọ́n ti wà ní Germany mélòó la rí tó já kíkanjú tó jáde bíi tiwọn, mélòó la kíkanjú tó jáde bíi tiwọn tó lè sọ̀rọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, kí nìkan tí wọ́n ṣe, ìgbésẹ̀ mélòó ni wọ́n gbé, ọ̀rọ̀ owó ni wọ́n sọ lẹ́yìn pé bàbá kan wà gbàdá káàkiri, lẹ́yìn pé bàbá kan ṣe fine boy. Torí pé Ìbà Gani Adams nínú ọ̀rọ̀ títí wọn, àwọn náà ti jà àwọn ìjà kan sẹ́yìn. So àwọn believe pé Ìbà Gani Adams believe pé àwọn ti dàgbà dé stage kan tí ẹ pé àwọn ò kàn lè máa jáde anyhow mọ́ ní báwọn ṣe believe. Àwọn ti believe pé àwọn nìsín wọ́n ti ń dáì pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì, wọ́n ti ń jẹ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì, wọ́n mú pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ní tiwọn. So ó lójú ọ̀rọ̀ tí Ìbà Gani Adams lè sọ, ó lójú ìgbésẹ̀ táwọn lè gbé, làwọn fi believe pé àwọn ìjà kan àti ó yẹ pé àwọn ti kọjá level yẹn. Lẹ́yìn olóyè Sunday Igboho ní gbogbo ohun tó ṣẹlẹ̀ máa di Yorùbá ṣe kíní kan, ẹ wá sọ pé ká bí méjì àbí mẹ́ta mi tó já kíkanjú tó ti jáde tá a lè sọ pé òkè o tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó lè kojú ẹ̀ ní ẹ mú jáde kárí. Àwọn Fúlàní o tán bá tẹ̀ wá dé tán láwọn fẹ́ yàgò wá, ẹni tó lè lídìí kíní ní àwọn akíkanjú tá a nílẹ̀ Yorùbá ó yẹ mú jáde. Aláàfin Ọ̀yọ́ tó bá ṣe pé orí àpèrè tẹ jòkólé, àdúrà kan ni màá ṣe, kìí ṣe pé ẹ bá sì rò pé ní ẹ̀yin lẹ́mọ̀ bọ̀ kìí ṣe pé àdúrà ni. Báwa sì ṣe fẹ́ kó rí nílẹ̀ Yorùbá ó nìyẹn. Àpèrè tẹ wà yẹn, Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí Ọba Abímbọ́lá Ẹlẹ́wùẹ̀tù, àpèrè tẹ wà yẹn tó bá ṣe pé ẹ fi ṣàǹfààní fún ọmọ káàárọ̀ oòjíire, tó ṣe wípé ìlọsíwájú ó bá ìran ọmọ aládé, àwọn alálẹ̀ àjẹkẹ́ pẹ́ lórí ẹ̀ pẹ́ mọ́ pẹ́pẹ́pẹ́ lórí àpèrè yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tó wà lọ́kàn yín òun ni láti wá dalẹ̀ Yorùbá rú, òun ni láti kó ìfàsẹ́yìn bá ìran ọmọ káàárọ̀ oòjíire tí ó kó ìdààmú ìpalára bá gbogbo ọmọ Yorùbá, ẹ ní pẹ́ lórí ẹ̀ wọ́n lè kó lò mẹ́ ni wọ́n ìpìtì yín ni. Gbogbo ọ̀nà làwọn alálẹ̀ fi mú ipò mẹ́. Tó bá ti jẹ́ pé ìfàsẹ́yìn lẹ́ẹ̀kọ́ bá ọmọ káàárọ̀ oòjíire, tó jẹ́ pé ọmọ Yorùbá ò ní gbọ́ra wọn yé mọ́, tó bá jẹ́ pé n tí ó ṣẹlẹ̀ tẹ́fẹ́ wá tó wà lọ́kàn yín tẹ́fẹ́ wá ṣe nìyẹn, àwọn alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè yẹn táwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n fi lé ń kó mẹ́ tí wọ́n fi yọ ń kó. Àmọ́ tó bá ṣe pé tọmọ aládé lẹ̀ ń rò, ìgbéga ọmọ aládé lẹ̀ ń rò, ìgbéga ọmọ káàárọ̀ oòjíire lẹ̀ ń rò lórí àpèrè yẹn,
tẹ̀wọ́n bí lọ síwájú ó ṣe dé bá wa náà lórí àpèrè yẹn ni bàbá wa ọ̀wọ́ adé ẹ pẹ́ lórí àpèrè yẹn tẹ́ pẹ́ bí mọ́ pẹ́ tẹ́ dàgbà tẹ́ dògbò sórí àpèrè yẹn bí ó sì ṣe rí nìyẹn láṣẹ Èdùmàrè. àwọn kan wà tó yẹ pé bọ́lọ̀ ṣe dá wọn ó dá wọn yàtọ̀. àwọn ẹ̀dá kan wà yẹ pé ìyẹn robi sí wọn bẹ́ẹ̀ bá robi sí wọn bí ẹ̀ bá robi sí wọn ẹni tó robi sí wọn yẹn orí rẹ̀ ni bí ó mọ̀ lọ. àmọ́ òdodo ọ̀rọ̀ ní ká mọ́ sọ. bẹ́ẹ̀mi ṣe máa ń ṣàdúrà fún ara mi nìyẹn tí n bá fẹ́ tẹ̀ nǹkan kan máa sọ Ọlọ́run ní tí mo fẹ́ ṣe tí ó bá ṣe àǹfààní fún mi tí ó ṣe àǹfààní fún àwọn èèyàn jẹ́ kó ṣe é ṣe fún mi o. àmọ́ tó bá jẹ́ pé ní tí mo fẹ́ ṣe àbí mo fẹ́ dáwọ́ lé yóò kó ìpalára bá mi yóò kó ìpalára bá àwọn èèyàn mọ́jọ́ ṣe é ṣe. so bàbá wa kábíyèsí Ọ̀wádé ẹ tún èrò yín pa o. à ń gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ yọ yín kò pé wọ́n submit àwọn petitions kan sí state government house. How true it is kò yé wa bí wọ́n ṣe kí nìkan kò ṣe àmọ́ tẹ́ ẹ̀ bá tẹ̀ jẹ́jẹ́ àfàìmọ̀ kẹ́ mọ́ fi àpèrè pìtàn o ẹ tẹ̀ jẹ́jẹ́ o. ìdùnnú tiwa ni pé kárí ìran Yorùbá kó mọ́ lọ síwájú o. ìdùnnú tiwa ni pé kárí ìran Yorùbá kí àwọn lọ́balọ́ba wa káàrin wọn ogun o kí wọ́n ṣèkan o kí wọ́n wà lọ́kàn o. ìdùnnú tiwa nìyẹn o. wọ́n lóòótọ́ ìlú nìkàlù olóòótọ́ ilẹ̀ níná máa ń wí.